nǹkan ṣe ń lọ yìí, wọ́n ti ní kò sí àní-àní mọ́ o. Ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ náà fẹ́ bá Bọ́lá Tinubu fà á níbi ìdíje sípò ààrẹ lọ́dún 2027 tó ń kanlẹ̀kùn yìí. Ṣebí tẹ́lẹ̀ níṣe làwọn kan lọ bá a tí wọ́n bẹ̀ gidigidi wípé kó wá kojú Bọ́lá Tinubu kó tètè wá gba ipò lọ́wọ́ ẹ̀, nítorí níṣe ló jọ pé ìṣèjọba Nàìjíríà yìí kò yé Àkànbí ọmọ olódòde mọ́ o. Bí wọ́n ti ṣe ń bẹ̀ ẹ́ lòun pàápàá náà dá wọn lóhùn pẹ̀lú èsì pé kí wọ́n lọ farabalẹ̀, òun yóò jẹ́ kí wọ́n mọ̀ lẹ́yìn tóun bá àwọn èèyàn òun sọ̀rọ̀ tóun ó béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín bóyá kóun kojú Tinubu tàbí kóun rọra jókòó jẹ́ kí àwọn tó bá fẹ́ máa ṣe máa bá eré àníyàn wọn lọ. Ṣùgbọ́n nígbà táwọn kan gba ilé ẹjọ́ lọ tí wọ́n fẹ́ kí ilé ẹjọ́ sọ nípa pàtó bóyá ọkùnrin ọmọ gúúsù orílẹ̀-èdè yìí tún láǹfààní láti jáde tàbí kí wọ́n tètè dá a lọ́wọ́ kọ́ làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá ń wò pé ọ̀rọ̀ ọ̀hún kì í ṣeré o. Jonathan ọkọ mọ́mì fẹ́ padà lẹ́ẹ̀kan sí i. Bẹ́ẹ̀ làwọn èèyàn yóò tún rí dókítà Patience Jonathan nípò first lady lákọ̀tún. Bí rúmọ̀ ọ̀hún ṣe fẹ́ máa di òótọ́ ni àwọn kan ti gbé ìgbésẹ̀ àkín láti gbé ọ̀rọ̀ ọ̀hún dé ilé ẹjọ́ pẹ̀lú ìbéèrè pé ṣé Jonathan ní àǹfààní àti dupò ààrẹ lẹ́ẹ̀kan sí i. Ṣá o, adájọ́ Peter Lifu sí ilé ẹjọ́ gíga ìlú Àbújá ti sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ 11 oṣù karùn-ún ọdún yìí. Agbẹjọ́rò John Mary Jideobi ló gbé ẹjọ́ ọ̀hún wá sí ilé ẹjọ́ gíga ìlú Àbújá wípé òfin orílẹ̀-èdè yìí ti fagilé wípé Jonathan gbọdọ̀ dupò ààrẹ mọ́ ní Nàìjíríà àti pé ẹjọ́ yìí ti wá sí ilé ẹjọ́ gíga nílùú Àbújá àti ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn nígbà kan tó sì jẹ́ pé wọ́n là á mọ́lẹ̀ dáadáa nígbà yẹn wípé sáà rẹ̀ ti parí nípò ààrẹ Nàìjíríà. Ẹsẹ̀kẹsẹ̀ ni agbẹjọ́rò Jonathan ọ̀gbẹ́ni Chris Uche náà fèsì pé lórí ẹ̀rọ ayélujára lòun ti gbọ́ ìròyìn yìí tóun sì ti múra àti yanjú ẹ̀. Bẹ́ẹ̀ ló béèrè ìdí tí Jonathan ò ṣe ní rí àǹfààní àti dupò ààrẹ orílẹ̀-èdè yìí mọ́. Àwọn èèkàn èèyàn ló pè síbẹ̀ o. Jonathan fúnra rẹ̀, ikọ̀ INEC àti ọ̀gá àgbà ajàfẹ́tọ̀ọ́ ní Nàìjíríà lẹ́yìn tó jẹ́ pé àwọn ẹni yóò sí ní ìjókòó lọ́jọ́ ìgbẹ́jọ́ tó wáyé ní ọjọ́ 28 oṣù karùn-ún ọdún yìí. Èyí ló jẹ́ kí adájọ́ Lifu sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ iwájú kí àwọn tó kù lè ní àǹfààní àti wà níbẹ̀. Nǹkan tí Jideobi fẹ́ ni pé kí ilé ẹjọ́ fagilé ààyè láti dupò ààrẹ fún Jonathan ní ọdún tó ń bọ̀ tàbí ìgbà mìíràn pátápátá. Bẹ́ẹ̀ ni kí ilé ẹjọ́ pàṣẹ fún ikọ̀ INEC wípé wọn ò gbọdọ̀ gbà á gẹ́gẹ́ bí olùdíje débi pé wọn ó pín fọ́tò rẹ̀ lásìkò ìbò. Ó ṣàlàyé pé ọmọ Ìgbò yìí ti lo gbogbo àǹfààní rẹ̀ sẹ́yìn. Àkọ́kọ́ ni ìgbà tó parí sáà ààrẹ tẹ́lẹ̀ olóògbé Umaru Musa Yar'Adua lẹ́yìn ikú rẹ̀ lọ́dún 2010. Lẹ́yìn èyí ni ọkùnrin yìí tún jáwé olúborí lásìkò ìbò ààrẹ lọ́dún 2011. Èyí tó túmọ̀ sí pé ó ti lọ ọdún 6 lórí ipò ààrẹ. Bẹ́ẹ̀ ọdún 8 ni èèyàn ní àǹfààní àti lò torí ipò ìjọba. Àti pé tí Jonathan bá wọlé lẹ́ẹ̀kan sí i, a jẹ́ pé ó ti di ìgbà 3 tí ààrẹ kan ṣoṣo ó búra ní Nàìjíríà nìyẹn o, léyìí tí òfin orílẹ̀-èdè yìí takò. Pẹ̀lú gbogbo atótónu ìhà méjèèjì lórí ọ̀rọ̀ yìí ni adájọ́ ṣe sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ 11 oṣù yìí. Bẹ́ẹ̀ ló rọ gbogbo àwọn tọ́rọ̀ kàn wípé kí wọ́n wà níkàlẹ̀ lọ́jọ́ ọ̀hún. Yálà Jonathan ó dupò ààrẹ tàbí yóò lọ lo ìgbésí ayé rẹ̀ tó kù pẹ̀lú Madam Patience, ọwọ́ adájọ́ ló kù sí báyìí.